ẹ̀yin ènìyàn wa. nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni tí wọ́n dé ní bí onípalọ́ ó dẹ́rù bàbá ibi tí àwọn èèyàn yẹn wà tí wọ́n bá storm wọn pẹ̀lú nǹkan tí a rí tí wọ́n ti ṣe tí wọ́n ti dúró èèyàn kí ló wá kù wọ́n máa fẹ́ pa àwọn gbogbo èèyàn tí wọ́n lè pa. mo lọ síbẹ̀ ní ọjọ́ sátọ̀dé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò sójà àárẹ̀ àwọn sójà wọ́n pọ̀ ńbẹ̀ nǹkan tí èèyàn máa ròyìn tó pẹ̀lú gba àwọn sójà tó wà bí wọn ò ṣe lọ síbẹ̀ òun ò ní lọ́bẹ̀ ibi tí wọ́n mọ̀ kí wọ́n wà nítorí ẹ̀mí tó máa ṣòfò ó máa pọ̀ gan. yàgbé àṣẹ rí ọ̀rọ̀ yìí even ló ti di embarrassment fún government and because of that they also will be doing everything. àwọn gan ò lè sùn ìgbà tí àwọn èèyàn wá láti yàgbà ààrẹ wọ́n sọ fún wa wípé ààrẹ ò lè sùn lórí ọ̀rọ̀ àti ìyàwó ẹ̀ nítorí tí wọ́n bá ní wọ́n fẹ́ rush yan wọ́n lọ ṣe lé wọ́n lọ ṣe lé tí èèyàn kan bá kú sí ìbọn táwọn sọ ìkọlà máa sọ ò láti rí ìkọlà ní special. So that's why the government is being extremely careful to also nǹkan tí wọ́n ń béèrè nítorí ìyẹn làwọn èèyàn tó sọ pé kí wọ́n fún wọn ní nǹkan tí wọ́n ń béèrè tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń béèrè fún ìjọba lè fún wọn ìdílé tí wọ́n á fún wọn nítorí everyday tó náà kú wà ń bẹ̀ yìí ó ń dójú ti àwọn ìjọba yìí so inú wọn ò lè jò nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò pé wọ́n ṣe nǹkan tí wọ́n ilẹ̀kùn wọn ṣe wọ́n dẹ̀ ṣe tí bá rí nǹkan sí àwọn ọkùnrin yẹn ṣe ẹni tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n mú òjì ọ̀gbọ́n wọn kú ẹgbẹ́ sọ fún mi ẹ̀rọ abẹ́ yìí nítorí àmúdíkẹ́ ẹ̀mí ò jẹ́ nǹkan fásitì kò tọ́ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ èrò mọ̀ wípé láti 1982 títí di 1988 I was a secondary school teacher. So mo mọ rírì ìfẹ́ tí teacher jẹ́ nítorí ọdún mẹ́fà ni mo ti ṣe teacher. It was the first day tí mo ṣe iṣẹ́ tí mo ṣe láyé mi spasala. I was working as night Ọ̀yọ́ State government big guy ní 1982 1983 to 1988 so mo mọ yìí teacher nítorí iṣẹ́ tí mo ṣe fẹ́lẹ̀ náà tẹ́lí ọ̀rọ̀ yìí ó ṣòro fún wa bàbá ní kò ṣe lè lọ nítorí wípé yàtọ̀ sí pé a jẹ́ teacher mi bàbá mo ní àwọn ọmọ bàbá ni mo jẹ́ wípé tí n bá rò wípé àwọn ọmọ ọdún mẹ́ta ó kọ mí ní ominú nítorí tó bá jẹ́ àwọn ọmọ tèmi náà kan kí ni mo bá ṣe nítorí èdè yìí gbogbo ìyànjú tí a lè gbé gbogbo ipá tí a lè kó gbogbo ẹ̀ ni à ń ṣe o nítorí wípé yàtọ̀ sí wípé ọmọ kéékèèké ni wọ́n yàtọ̀ sí pé àbàgbà ti jẹ́ tíṣà ni àmọ́ ìgbé ìyàwó àwọn kan ọkọ àwọn kan òun ló wà nínú ìgbé rẹ̀ àní nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni tí wọ́n gé ní bí onípalọ́ ó dẹ́rù bàbá àdá àfẹ́ kí irú ẹ̀ kí ṣẹlẹ̀ lọ́gbà tí wọ́n ṣe yàtọ̀ sí. gómìnà wa gbogbo ipa tí wọ́n lè kó òun ni wọ́n ń kó ààrẹ orílẹ̀-èdè òun náà president Tinubu a rí ní ọjọ́ Sunday wọ́n rán àwọn èèyàn wá yípa ọ̀rọ̀ bí náà ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ ní ìsìn wípé kí ló dé tí wọ́n fi lè rí nǹkan a rí lórí social media wípé tó bá jẹ́ ọmọ gómìnà ọmọ president tí wọ́n ti ń ṣe ọ̀nìtẹ̀ ẹ̀jẹ̀ sọkùnrin ìdí tí wọ́n ti lè ṣe ju iṣẹ́ tí wọ́n ń ṣe lọ nígbà tó bá jẹ́ pé ọmọ tiwọn ló wà níbẹ̀ nǹkan táwọn òyìnbó ń pè ní collateral damage nítorí ibi tí àwọn èèyàn yẹn wà tí wọ́n bá spend yẹn pẹ̀lú nǹkan tí a rí tí wọ́n ti ṣe tí wọ́n ti dúró èèyàn kí ló wá kù wọ́n máa bẹ́ pa àwọn èèyàn tí wọ́n lè pa. mo lọ síbẹ̀ ní ọjọ́ sátọ̀dé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò sójà àárẹ̀ àwọn sójà wọ́n pọ̀ ńbẹ̀
nǹkan tí èèyàn máa rò wípé pẹ̀lú báwọn sójà tó wà ní wọn ṣe lọ síbẹ̀ fọwọ́ wọn ní lọ́ọ̀bẹ̀ bí tí wọ́n mọ̀ tí wọ́n wà ṣe torí ẹ̀mí tó máa ṣòfò ó máa pọ̀ gan. àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọdé tó wà ń bẹ̀ láàrin wọn ọlọ́run ní ìgbẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí. so tí wọ́n bá yà síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí shoot àmọ́ ẹni tí ìbọn máa bá. so ìdí tí wọ́n fi ń ṣe gbogbo ọ̀rọ̀ dialogue yẹn pẹ̀lú wọn tí wọ́n wò ní ọ̀rọ̀ yìí ní òtúnṣe nígbà ẹ̀mí kọ̀ọ̀kan nípa tí wọ́n ń kó yẹn. àwa ní àṣẹ kankan ju wípé kí a máa bá wọn sọ̀rọ̀ nítorí àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ọlọ́pàá àwọn lọ ní sójà lọ ní ìyìn gbogbo ẹ̀. sọ nǹkan tá a máa ká wọn sọ náà ní tèrè kí wọ́n má gbàgbé ọ̀rọ̀ wa. àti ẹ̀ nídìí láti rán wọn létí nítorí ọkọ ni wọ́n dẹ̀ ní ìyàwó ọ̀wọ́n tún ní ọmọ pé wọn ò lè gbàgbé. àṣẹ rí ọ̀rọ̀ yìí even ló ti di embarrassment fún government, and because of that they also will be doing everything. àwọn gan ò lè sùn nígbà tí àwọn èèyàn wá láti ọgbà ààrẹ wọ́n sọ fún wa wípé ààrẹ ò lè sùn lórí ọ̀rọ̀ àtìyàwó ẹ̀ wípé ọ̀rọ̀ yìí ó kàn wọ́n ní olómìnira. tó nǹkan tí àwọn èèyàn sọ ní ìsinmi pé sókè la máa ṣe ikọ̀ àkọ́kọ́ tá máa ṣe òun ni àdúrà. àwa kìrìsìtẹ́nì a mọ̀ pé àdúrà kò ṣe kù. àwa mùsùlùmí náà a mọ̀ pé àdúrà ó ṣe kókó. àwọn mùsùlùmí márùn-ún ló ń gbàgbọ́ èdè so a mọ̀ pé ó ṣe kókó fún wọn. àwọn oníṣẹ̀ṣe náà wọ́n á dífá wọ́n máa kéde kí n máa rí ọ̀n. so gbogbo wa a máa gbàdúrà kí Ọlọ́run pé pẹ̀tù sí wọn nínú òwúrè nítorí tí wọ́n bá ní wọ́n fẹ́ rọ́ọ̀ṣì ni wọ́n lọ ṣe lé tí èèyàn kan bá kú sí ìbọ̀dá sọ ìkànnì máa sọ ọ́ láti ẹ̀mí èèyàn kan bá lọ special. So that's where the government is being extremely careful to also nǹkan tí wọ́n ń béèrè nítorí ìyẹn làwọn èèyàn tó sọ pé kí wọ́n fún wọn ní nǹkan tí wọ́n ń béèrè tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń béèrè fún ìjọba lè fún wọn immediately wọ́n á fún wọn nítorí every day tí wọ́n kò wà ń bẹ̀ yẹn ó ń dojú ti àwọn ìjọba yìí so yìí wọn ò lè jù nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wí pé wọ́n ṣe nǹkan tí wọ́n lẹ̀ kí wọ́n ṣe wọ́n dẹ̀ ń ṣe àwọn àwẹ̀ pé wọ́n ń ṣe so àdúrà la máa gbà ibi kí Ọlọ́run tó pẹ̀kì sí àràkẹ́wà ẹ̀tìnẹ̀lẹ́bà kí àwọn ọmọ wa àwọn màmá wa àwọn ọkọ wa kí wọ́n lè pàtàkì sí. so ẹni ilé ìṣẹ̀ṣe yìí ó kàkì attention everybody and this is not anything wrong since tó yẹ pé it's a peaceful day. tàbá tún bẹ̀rẹ̀ sí bínú tàbẹ̀ sí bà dúkìá jẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ à ń kó wàhálà bọ̀ mọ́ wàhálà nítorí wà ní ojú nǹkan kan nítorí àwọn èèyàn ni wọ́n jí gbé ní ìsìn tí a bá tún bẹ̀rẹ̀ sí bà dúkìá jẹ́ àwọn tá a bá dúkìá wọn jẹ́ ní láti bẹ̀rẹ̀ sí kí wọn wípé kí ló kàn wá kí lọ́ọ́ bá dúkìá wa jẹ́. So a peaceful protest like this we support it. pé kò sí jàgídíjàgan ẹ̀dùn ọkàn wa ní afẹ́ fi hàn ẹ̀dẹ̀ ti fi ẹ̀dùn ọkàn ní ẹ̀ ti fi hàn ìjọba dẹ̀ ti gbọ́ yín wọ́n dẹ̀ ti rí yín kó gbogbo yín orin láti wò ní àárọ̀ ẹ̀ bí orin kàfùkì tó dédé kó bẹ̀ là ń wò sọ ẹ jẹ́ ká ṣe ṣùgbọ́n kí hàn àwọn ọgbọ̀n sun nítorí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ló dé tí wọ́n fi ṣe báyìí ṣe báyìí tí wọ́n bá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn sọ kó máa pẹ́ akọ nítorí ní tí ó bá rí nǹkan sí àwọn ọkùnrin ẹ̀ ṣí ẹni tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n mú odidi ọ̀gbọ́n tí ẹ̀jẹ̀ sọ́kùnrin ẹ̀rọ abẹ́yẹ nítorí amúdúpé ẹ̀mí ò jẹ́ nǹkan kan sí wọn òótọ́ nìyẹn. àyè ọmọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ àwọn ọmọ kékeré dọ́wà ń bẹ́ nǹkan kan ẹ̀mí ò jẹ́ nǹkan kan sáwọn èèyàn ló kàn wọ́n pẹ̀lú ọmọ kékeré tí àgbàlagbà tó lè sọ̀rọ̀ tó ń bẹ̀ wọ́n mọ́ máa ṣe tẹ́jẹ̀ ṣiṣẹ́ fún ẹ̀rọ ṣòro wáyé pé ẹ̀mí ò jẹ́ nǹkan kan sí wọn so sọ́tì àmàṣiṣẹ́ náà ní pé àmàṣe sùn gọ́ọ̀mẹ̀ntì wọn ò gbàgbé wa rárá o wọn à gbàgbé àwọn tó wà ń bọ̀. And we all saw what happened this last weekend. The governor of the state came, he met with the family, and the president sent a very powerful extract to let people know that are serious with this.
There's of kò sí ìgbà tí government again o pé wọ́n wà ń bẹ̀. Rather, it make them look bad. So because of that, they will be doing everything that they can. And NSA sọ fún wa níjọ́ tó wá wípé kìíní yìí àwọn ò rí irú eléyìí rí pé kò ṣẹlẹ̀ bí eléyìí rí. And that even the Chibok girls ò rí bí eléyìí wípé wọ́n pààyàn so openly. So they know they have to be very, very careful. That is the truth. Because a new gen kan pass àwọn olóró. Ẹ ṣe gan ni. Ṣé anybody ní ìbéèrè? Olùkọ kò mi ti dáhùn o. Ẹ ṣe o. Ẹ̀yin àgbà náà lè máa pa lówe ìpè omi ìgbàgbọ́ ní ìgbà ọjọ́ fún ẹ wípé kí náà bàtà lásọ èyí ló lè kọ́nà tí kí táwọn èèyàn wa àtàwọn ọmọ wa ò fi dé wọn náà láti máa dé kójú mímọ̀ pé ní ọba wa tẹ̀ sílẹ̀ ẹ mọ̀ kìnnú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tún bọ́tà pariwo pé lẹ́yìn gbẹ́ bá wa sọ̀rọ̀ tán àtúnpà àwọn ariwo àárín sí àwọn èèyàn wa ọkàn wa sì ń gbọ́gbẹ́ bá a mọ rírì yín fún àkókò àti àwọn ọ̀rọ̀ kìí tẹ́ bá wa sọ. Lẹ́jẹ̀ sọ kankan tó yín èdè òun ni wípé ìjọba ń ṣe gbogbo wọn ní láti ṣe. Ìlú rẹ̀ àdìpọ̀ máa ń sọ ọdún tí result ò bá tí bẹ́ẹ̀ bí wọ́n ṣe ọkàn. Àlẹ́jẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ lágbọ́n bí ọ̀sẹ̀ ọ̀tọ̀ tí gọ́ọ̀nà ti explain wípé ọ̀rọ̀ nǹkan tí àwọn tí ń ṣe ní ojoojúmọ́ nǹkan tí àwọn ń sùnkùn lójoojúmọ́ ni. àìtó ìṣòro ní àgbá olúwa làwọn àìsàn but tí ó bá yẹ sí ìsọ̀rọ̀ but kò bí ní pé wọn ò ṣe ìkọ̀kan nípa ẹ̀. ó ń ṣe ìkan nípa ẹ̀ but fight máa ń ṣe ìlú continue. Teachers, ENUT. Àṣàkẹ́ TV show.